sí omi. Ẹ padà sí omi agbára ẹ̀yin omi ìrètí. Àní lónìí yìí, èmi sọ pé èmi ò sàn fún yín. Èmi ò sàn fún ọ ní ìgbà méjì. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Today is Palm Sunday. Ọjọ́ ìsinmi ọ̀pẹ. Ó lè jẹ́ ọjọ́ tó ṣe pàtàkì, one of the most symbolic moments. Àwọn àkókò tó ṣe pàtàkì láti sọ̀rọ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ Kristi nígbà tó wà ní ilé ayé. Lónìí, Jésù fún kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerúsálẹ́mù, èyí tí ó fi ohun mẹ́ta lẹ̀. This establishes three important truths. Lákọ̀ọ́kọ́, èyí pé a mú àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ gẹ́gẹ́ bí Àìsáyà níbi tí a kà yìí. Àti pé nígbà tí a ń ka májẹ̀mú tuntun wa, tá a sọ bí Jésù